f'Olúwa Allah ẹrú ẹ̀ tó mọ̀nà èyí tó pẹ́ jù pẹ̀lú Allah sálákì sórí Allah Allahu Allah Muhammadu Allah sálákì sórí. Dàfídébí ohun tó gbé wa wá lèwe tàgbà iṣẹ́ olówó wa Allahu Ta'ala iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala iṣẹ́ aláwọ̀ yìí. Now ẹ má bínú pé nẹ́tíwọ̀kì yẹn ó kàn lọ báyẹn kò jẹ́ jẹ́ wa Nàìjíríà láwà kò rẹ̀ sí ń dá lé ṣe sí àwọn akọ́lá wa a lè dìímú gbogbo tá a mọ̀ tá a lè ṣe òun láti ṣe bọ̀ alhamdulillah. Now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí bàbá Sheikh Habib tí mo analyse bọ̀ mo ní ìtòsọ Nàìjíríà dókò gbèsè dàárọ̀ yìí àwọn olórí wa tó ń ṣe Muslim ń gbà yẹn ni láàrẹ̀ tí ìbọn bẹ̀ẹ̀dì sí o nígbà tó fẹ́ dá Islamic Development Bank ilẹ̀ IDB àwọn èèyàn lọ́kọ́ gbógun ti pé kò sí tó jọ wọ́n fẹ́ Islamize Nàìjíríà ni wọ́n dẹ̀ mọ̀ pé in tó máa pè Nàìjíríà ni bọ̀tún wọ́n ti fi Islam sí máa sọ kíní kan gbọ́dọ̀ máa fi Islam sí torí pé sí ti wá ní tẹ́yìn bá nírú program bẹ́ẹ̀ gbé jáde náà àjọ nílùú ni àjọ ń ṣèlú ni Christian wà ń lù Muslim wà ń lù ọ̀ṣẹ́bọ́nà wà ń lù àwọn ìṣẹ́ wà ń bẹ̀ àjọ máa ṣèlú ni tẹ́ bá ní program sí yẹn gbé jáde ẹgbẹ́ mọ́ ajídé fún kíní kan lájọ ọjọ́ yìí fún ní ẹjá wo ìlànà tọ́lọ́ fọwọ́ sí nínú Muslim àti Christian fàyè pé bá fẹ́ lògbèsè ayé tó dáa o làwọn tẹ́ tọ̀ rìn mo ní látòrí presidency lórí councillor kí o gbọ́n jẹ́ Christian kan lẹ̀ kọ́ máa lo Bible láti ṣe ìdájọ́ wa kápá common law tí Bible ní ká máa lò ẹ bá jalè tí wọ́n bá dé nǹkan dálẹ́jọ́ fún ẹ bá kó jẹ nǹkan dálẹ́jọ́ fún sọ pé ètò màrí ìdájọ́ fún ti dáná nìyẹn kọ́ á lò bẹ́ẹ̀ fọdún 4 ká ṣe ní 4 years lẹ́yìn ọdún 4 kọ́ á tún kó mú sí síbẹ̀ láti presidency dé councillor Muslim everybody àtìyàwó wọn o àtàwọn o kó má jẹ́ ọkọ Muslim ìyàwó Christian irọ́ o àfẹ́ ọkọ ọmọ bí ìpínlẹ̀ fáwọn Muslim likewise ìyàwó ẹ̀ gbogbo àwọn staff wọn commissioner ni o minister gbogbo wọn jẹ́ Muslim ata kọ́ dẹ̀ máa lo òfin Quran láti fi dájọ́ tó wọ́n fẹ́ lo àdìsí wọn bí ó sí kò trace inú Quran kan gbádànù Quran ni number 1 kọ́ wọ́n fi àdìsí analyse tó wà mẹ́ ó tán ká lò fọ́dún 4 bẹ́ẹ̀ ká wá wo ẹ̀ntáyé máa yìn káwọn ẹ̀ntáyé máa yìn tí wọ́n la fẹ́ tẹ̀sí fún wọn yìí tó ọgbà yìí wọ́n mọ̀ pé glory àwọn la máa ní Baptist Church Ìlọrin church kọ́ ló ní gọ́ọ̀mẹ̀ntì ló ní tí wọ́n ti gbà lọ́wọ́ wọn Ansarudeen tó wà bẹ́ẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ wọn náà ìwọ́jà ló bẹ̀rẹ̀ àwọn teachers ló sọ àwọn teachers abẹ́ẹ̀ lẹ́ sọ ni wọ́n wá dájọ́ ìjáàbù ẹjọ́ ṣé wọ́n sọ pé ìjáàbù lílò ọ̀ranyàn ni fún Christian ni nínú school yẹn ṣọ́ sọ bẹ́ẹ̀ ẹni ẹ̀ lọ kóòtù náà pé àwọn ọmọdé bẹ̀rẹ̀ tí o a máa múra bí mọ́dá o káwé tó máa wọlé ṣe ní kíní kan la ilaha illallah sallallahu alaihi wasallam ẹgbọ́ ọ̀rọ̀ Sheikh Habib yẹn tọ́nà tí wọ́n ní ọba tako ìjáàbù ní ó wọn ìrọ́lẹ̀ ń pa ẹ̀yìn ọmọ pé o lè tẹ́jà ní ọba ń tako náà o lè tẹ́jà ní ọba ń tako ẹ má fi jújú bá wọn lójúmọ́
bàbá analyze pé ìtọ́gbìn ní jáàbù aṣọ kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé tó sọ fọ́ nìyẹn àwọn àtúwọ́n ní jáàbù ọ̀dá káwọn ló jáàbù èmi kò gbọ́yé tẹ́lẹ̀ wà láì mo wà náà tán gbógun tí wọ́n ń gbà yẹn bí bàbá yẹn sọ yìí èmi náà ṣàpẹ́ ní tẹ́mi gbọ́ lẹ́nu wọn ẹ gbọ́ mi yé analysis àwọn onírùngbọ̀n yìí àjọwàpọ̀ ní nígbà yẹn ní tẹ́mi gbọ́ lẹ́nu wọn ẹ̀ pé èmi sìn mi lè ka sọ yìí Buhari dáadáa mi ti ẹ̀ lè kà tó jẹ́ lábọ́ wa àwọn olùmí náà lè kà ìtajọ́ ń gbọ́ lẹ́nu wọn ní gbogbo àjọ ń sọ pé máa ń jókòó ṣe làákà ìpé ṣé tí wọ́n bá yẹn sọ yìí àti gbọ́dọ̀ wọn ni pé the word ìjáàbù aṣọ kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ orúkọ táṣọ ń jẹ́ náà wọ́n gbé àwọn ọ̀rẹ́ pé nǹkan ń sọ wọ́n mọ nǹkan ń sọ wọ́n mọ̀ fẹ́ gbógun ti bàbá yìí ni tóbi táwọn ti ń jẹun nìyẹn bèbí yẹn sá lẹ́yìn wọn pé ẹ̀ ní kó mi wọná torí mi ò bá ń jẹ́ ń bẹ̀ màá jí àtayé pé mi ò rówó ná màá tó wọná lọ́rùn ìyá méjì yòókù gbẹ́mi nìyẹn mo sá fún wọn jẹ́jẹ́ kò í gbọ́n fún mi lówó mi gbọ́n lọ́dọ̀ wọn fún mi anything so wọ́n á tún á kó mi wọná kódà kọ́ fún mi gan tí máa rí màá já tó owó ṣé rí mi ò mọ báwọn ṣe máa ronú o wàláì ṣé rí mi ṣe máa mú ayé ní ìmú pé mo lè má jí lọ́la ibi ìyàn ni Mọ̀nsúrù tó kù yìí èèyàn wá owó tó máa fi ṣe operation ẹ máa wọ lọ́wọ́ ẹ ó ti fọwọ́ sí náà ó ti wà nílé wọn o tọ́mọ ẹ ti rìn sí bó ṣe wà yẹn for how many years ẹ̀bí ẹni náà rí ọmọ ẹ̀ torí ẹ̀ kú o gbogbo ṣe ń fún lóúnjẹ nǹkan ọ̀hún àwọn owó wá dé káàdì ẹ̀ lọ ṣe tàbí ṣe ló bá kú ẹ ó ti mọ̀ sùúrù náà ó ti wà lẹ́ láti bí 2 years ago tó ti wó kiri owó wá dé kó lọ bẹ̀rẹ̀ ó bá kú ẹjọ́ ṣáyé tàǹgbé náà rè kí la fẹ́ lé ta fẹ́ bá ná kí la fẹ́ lé ta fẹ́ bá àwa ń torí ihun tó máa tán dànù táwọn àgọ́ náà máa tán dànù ń bẹ̀ àwa fi ń ba tí ò ní tán jẹ́ púpọ̀ àwọn àfáà yìí wọ́n ń ta ọ̀run fún ayé wọ́n ń ta ọ̀run fáyé ẹni fẹ́ tú wọn láṣìírí wọ́n lọ fọlọ́pàá mú pé má bá ìwà jẹ́ dákẹ́ àbí kọ́ńtrẹ́tì ẹ̀ pé jẹ́ kó ní tó sọ ẹ lọ rìtíráìsì ẹ o lọ tún sọ yẹ kó rí ẹ gbé o àgbẹ̀ lọ kóòtù o òun náà tún sọ pé tí mo sọ ẹ̀mí ò wí bẹ́ẹ̀ mọ́ o ẹ̀ náà wọ́n tírẹ́tì ní ẹ̀mí wọ́n mọ̀ pé òótọ́ ló ń sọ bọ̀ tó níbi táwọn ti ń jẹ nìyẹn àwọn dẹ̀ ti ta ọ̀run fáyé wọ́n fẹ́ lé ayé wọ́n gbàgbọ́ ní ọ̀run ni náà wọ́n gbàgbọ́ ọlọ́gbọ́n wọ́n gbàgbọ́ wàláhì wọ́n gbàgbọ́ ní ọ̀run ẹ má gbàgbọ́ ní kìyàmọ̀ pé wọ́n máa kúrò láyé wọ́n máa lọ fèsì ìdájọ́ ọlọ́run kò ní síwáwù kò ní báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àwọn kẹ má dọ̀bálẹ̀ fáwọn òbí ṣé ká má dọ̀bálẹ̀ wà nù Kùránì ni ṣé àwọn sàbí dọ̀bálẹ̀ fáwọn òbí ṣé ìdọ̀bálẹ̀ wà nílẹ̀ lọ́bọ́wá ṣọ́ dọ̀bálẹ̀ torí pé ìtàfẹ́kẹ́ lọ dàlú yúrílé lórí rèé wọ́n wá ń gba owó wọ́n kọ́lé ńláńlá mọ́tò ńláńlá wọ́n á sọ wípé kẹ́gọ̀ọ́ káàdà kò sí problem o ẹ lè ṣe bus conductor tó ń dún wọn lè ràn yín lọ́wọ́ àwọn àkọ́yà ayé ni wọ́n ní bíntín ayé wọ́n ra léjọ bíntín ayé wọ́n ra skul jọ bíntín ayé wọ́n ra mọ́tò jọ bíntín ayé iṣẹ́ lágbádá ló wájú lẹ́yìn bíntín ayé náà ni wọ́n máa ní ẹ̀yin ẹ má wáyé ayé ò dáa kéèyàn wà ẹ wo ní táwọn àfáà yín kọ sí dìdìrín níyìn ni wọ́n lè rẹ̀ kankan lọ́wọ́ rárá àwọn máa ń rún pa ni kò sí plan fún ọmọ lẹ́yìn kankan jù sá máa tẹ̀lé wa lọ ya sheik mo lè sọ pé ẹnìkan kọ nìkan jọ kan ó ní ìmọ̀ ló làdí ní tàwa yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù òṣó pẹ̀lú àjẹ yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ màálù dúdú fún àfa èké abẹ́là dúdú fún wòlíì èké ya ṣéèkì ni ó máa bá ya ṣéèkì lẹ́ ń bá kánà ó
èèyàn láyé bíntín ẹ̀wọ̀n tó ń kọ́ ẹ̀wọ̀n tó ń lò ó wá kí ẹ̀ máa lọ gọ̀kadà ẹ̀ máa ní bus conductor kí ló ná kó ní ọmọ wa kí ló mọ̀ ṣe gba 2 million naira yìí kọ́mẹ́ṣọ̀ ọmọlẹ́yìn wọn ká tó gbé wá bẹ́ẹ̀ wọn tó sọ ẹyọ kan ṣó tó ṣe láàánú ẹlẹ́mìí ọ̀rọ̀ sọ hospital ìyàwó ẹ̀ tó fẹ́ bímọ ó dẹ̀ ń tẹ̀lé wọn kiri wọ́n lè mọ̀ ẹlòmíì jẹ́ owó ilé wọn lè fún lówó ilé tó fi kó lọ ìlú ẹ̀ láìláìlàlà ẹ̀ lè ṣe làákàyè ẹ̀ máa kàn báyé ń jẹ́ kọjá rìpíà tó bá lọ pẹ́ jù báyìí lọ ọjọ́ alẹ́ yín máa le nígbà tí wọ́n rí admission sí Zaria University kó wá lọ ṣe medicine táàfà àkọ́ni náà wá lọ Cairo wá lọ ṣe Islamic jurisprudence ẹni ẹ̀wọ̀n tó ní kí wọ́n ṣe ọmọ fẹ́ di medical doctor àfà àkọ́ni náà tó ló mọ̀ pé medical doctor yẹn tó bá lówó lọ a máa tà wọ́n lẹ́nu ẹ̀wọ̀n bó ṣe ń ba ayé àwọn èèyàn jẹ́ ẹ̀ lè ṣe làákàyè ẹ̀yin òbí ẹ̀ lè ṣe làákàyè ẹ̀yin ọmọ ọgbọ́n ẹ̀ ṣe làákàyè ṣé àwọn ọmọ tí wọ́n kọ́ ibi student ọmọ wà Unilag wà ní lásán wà everywhere wọn lọ ṣe independent o àwọn lábáyé náà gbé àwọn lè ya wèrè ṣọ́ọ̀kì ṣe mẹ́sìn ní gbogbo ilẹ̀ lábáyé ni ṣé àwọn dọ́tọ̀ ṣọ́lọ́kọ́ ń lo òyìnbó ni wọ́n á kọ́ yín ní jurisprudence nìkan àti èdè tẹ́ wàá dé kíbla kọ́ ilé oyè ẹ̀kọ́ yẹ̀ báyìí ibi tó kọ́ máa ti bẹ̀rẹ̀ wàhálà nìyẹn tó ní wọ́n ní mọ́yá sí lé sí wọ́n yá ṣe ní mọ́yá ṣe ló máa ń lò mo ń ṣe lórí mọ́ṣáláṣí kan sí wọ́n máa lé kan ní wọn dànù ń bẹ̀ ìyá wa jẹ́ tó lẹ́nu tó ní mọ́ṣáláṣí oní bídíà ni ó ṣe bídíà ju bídíà lọ ó dà pé ní bídíà ni ó dà ń ṣe súnà sódà ní mọ́ṣáláṣí oní bídíà ẹjọ́ títí lélẹ́yìn náà mo fẹ́ ṣiṣẹ́ dọ́dún ẹ̀ tó ní mọ́ṣáláṣí yẹn pé ọ̀gbẹ́ni ìmọ̀ọ́mù tó lò yìí kẹfẹ́ ló kàákún o pé jáde kébì àtẹjọ sọ̀rọ̀ pé kí ló kàákún kó wá lóò sọ ìmákùnrin kọ́ ẹ̀ pé ya máa sọ̀rọ̀ ẹnu ẹ máa pè fún yẹn pé irọ́ náà ń pa ìtọ́ máa jẹ lẹ́wà ìtọ́ máa jẹ lẹ́wà iṣẹ́ lọ lórí ẹgbẹ́ náà máa lẹ́kọ̀ọ́ máa ṣe máa lé yín dànù ẹ máa wòran ìmáwó dáwọ́ láyé rẹ̀ kú mo ṣe lè ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ ni náà mo lọ ní pé ẹgbọ́n tí ọba yìí sọ sẹ́ẹ̀ nípa tó ṣẹlẹ̀ ní Ìlọrin bismillah. Rìbá ìtẹ́sìn yìí kọ̀ ní ìsìláàmù náà kọ̀ àjíjọ pàdé ń bẹ̀ kí wọ́n máa fún àwọn ilẹ̀ Haúsá ní owó ilé ọtí nìkan wọ́n fi ń ṣe táàsì VAT tí gọ́ọ̀mẹ̀ntì ń pín ṣé tíra yín ìwé yín ẹ̀sìn sọ fún yín pé kẹ́ ẹ máa mutí. ẹwọ analysis bàbá mi o ṣẹ́sìn yín sọ fún ẹwọ analysis tí bàbá yìí ṣe àwọn onígbọ̀n ò lè ṣe o toró lè làwọn o nítorí wọn jẹ lẹ́wà o gbogbo tó ṣe nínú ìyẹn òkàn wọn o bọ́n ṣe pọ̀ tó ń bẹ̀ àṣà ìjẹun náà bá ká àfihàn kọ́lẹ̀ bá ṣọ jẹ́ gbà tó gbọ́nú wọn àgbàdá ni wọn wá kóṣẹ́ sí lókítòkè délé ẹ̀yin ẹ̀ jára yín náà ẹ̀ jára yín ẹ̀ má gọ̀ ẹ̀ má gọ̀ náà shine your eyes tẹ̀síwájú kí ló ṣe nẹ́tíwọ̀kì yìí mo ń gbọ́. ní pé kẹ́ ẹ máa ṣe ṣìnà kẹ́ ẹ dákẹ́ ní club. ẹ ní kílọ̀bù sọ́ọ̀sì yín pa yín lọ́sẹ̀ bẹ́ẹ̀. àìdá motel. ṣé Islam ẹ̀sìn yín sọ bẹ́ẹ̀ ẹ̀sìn yín gba àgbèrè láàyè. so ìtẹ́sìn yóò gbà láàyè tẹ́bárẹ́ sí míì náà ó dàbẹ́ ẹ̀ tiẹ̀ ń bínú kí ló ṣe tẹ́ ẹ̀wọ́ ibi àpàdé bí báyìí ọ̀yà ẹja àdìjọ fọwọ́sowọ́pọ̀. now ọ̀rọ̀ borí tí àwa ń jà fún yìí ṣé àwọn Christian náà ò kà ní pé kọ́ máa borí kò sí báyìí wọn àbí ó wà ń bẹ bọ́ torí pé Muslim ló ń agitate fún làwọn ṣe ń takò torí táwọn náà bá agitate fún ọ̀nà méjì náà máa ń tu sí o bá àwọn 1 Corinthians chapter 11 verse 5 and 6 kí n tó àṣírí wọn fún yín díẹ̀ 5 and 6 kí n tó àṣírí fún wọn díẹ̀ yín táwọn ò ṣe lè agitate fún ẹgbọ́n lálẹ́ torí pé ẹnu òkò lórí ẹnu àwa kò lórí ká borí
ẹnu wa kò rújú ibi tá a ti ní ìyapa ni pé ká bojú ní ìyapa a lè bò a lè má bò bọ́ ká borí yẹn kò sí ìjọ náà ní ìsìlámù tó takò. Paul wí fún ọ yí pé tẹ̀wí ṣé àbí tébù wọn takò. Paul wí fún ọ yí pé Paul sọ pé ṣùgbọ́n olúkúlùkù obìnrin gbogbo obìnrin tí ń gbàdúrà tó bá ń gbàdúrà tàbí tí ń sọ àsọtẹ́lẹ̀ ní èbó orí rẹ̀ kò wá borí ẹ̀ ó ṣe aláìbọ̀ fún orí ara rẹ̀ ó ṣe aláìbọ̀wọ̀ fún orí ara rẹ̀ nítorí ọ̀kan náà ni pẹ̀lú ẹni tí ó fárí ẹni tí ò bá borí kó kú fá orí ẹ̀ dànù. nítorí bí obìnrin kò bá borí ẹ jẹ́ kí ó rẹ́ inú rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ kó fá irun ẹ̀ kú o. ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun ìtìjú tó bá ń tiẹ̀ lójú ní fún obìnrin láti rẹ́ irun tàbí láti fá orí rẹ̀ ẹ jẹ́ kí ó borí rẹ̀. wọ́n nínú àwọn kírísítẹ́nì òkò lórí bíi àwọn Roman Catholic gbàgbọ́ wípé ká borí dandan ni làwọn ṣe máa ń múra bíi Muslim yẹn. àwọn churches kan náà wà bí àwọn Deeper Life àwọn yẹn kàn máa bo irun lásán ni wọ́n borí àwọn máa ń bo irun ni irun náà máa ń bò ṣàpè tó ń pè lórí ó bẹ̀ láti bíi débí yìí ni bọ̀ irun làwọn máa ń bò irun. now àwọn kan gbà wọ́n pé no ìgbé tó tí bá Paul sọ bẹ́ẹ̀ ni pé ẹ bá ti nírun lórí ó ti borí nìyẹn náà ṣe máa ń ṣe wíìgì ẹ gbọ́ mi yé náà máa ń ṣe wíìgì wọ́n gbàgbọ́ pé Paul sọ wípé bóbìnrin kò bá borí ẹ jẹ́ kí ó fá irun ẹ̀ ẹjọ́ tó bá pé irun ní borí kí ló kan kó fárí kú omi tó bá pé irun yẹn ló dúró fún ìborí o kí ló sọ wípé kó fá irun dànù bóbìnrin kò bá borí ẹ jẹ́ kó fá irun ẹ̀ dànù kó dàbí wèrè tó tu sí gangan nìyẹn ẹjọ́ kó fárí ẹ̀ dànù ó wẹ̀ pé báyìí náà fọ́ sí kéèyàn borí bọ̀bọ̀ ọ̀nà ìfẹ́ bò ní problem táwọn ní bẹ̀rẹ̀ ètì làwọn máa dé ni a máa wí bíi Deeper Life ni àbálò bíi ti Roman Catholic bọ́n ìfẹ́ bò ní òye wọn tó máa ní káwọn náà sẹ̀lẹ̀ agbétì ẹ̀ wá àwa máa lo fìlà akọrin kérúbù náà a máa lo fìlà tó fi ń yọ gàrí ní peace and peaceful gẹ́ẹ̀tì bá a sáré gbé pọ́tò kan wá mẹ́ àwọn inshallah peace and peaceful mo gbẹ́ bá fẹ́ invest ó sì ń lọ o mo lọ ń ṣe gàrí wọ́n tún ní packaging kan recently àwọn mọ́tò wọn máa ń ná àwọn mọ́tò wọn ti ná àwọn mọ́tò wọ́n tún àwọn mọ́tò kan sìn bíi 40 feet tó máa ń kó irú àwọn mọ́tò máa ń kó màlúù láti ilẹ̀ Haúsá yẹn wọ́n ti ní 10 ẹ̀ bàṣà mo gbé Banji Muhammed wọn ló gbọ́ orílẹ̀ kan náà ti sùn tí inshallah yẹn so wọ́n ti ní wọ́n ti build àwọn ẹ̀yìn ẹ̀ sí wàá pè mí pé ká má ti kó àwọn ọjà lọ sílẹ̀ Haúsá kó wọ́n máa wá ní empty ẹ bá fẹ́ máa kẹ́rù láti ilẹ̀ Haúsá wá ṣègò kó kọ̀ǹtàtì mi kó kọ̀ǹtàtì mi kó làwọn tí náà lọ sí my 12 pé kí wọ́n bá máa 12 pé ẹ bá ọgbà àwọn tó máa ń lòdù kí wọ́n àti Haúsá màálù ní o ata ní o ẹran ní o opportunity ẹ ti wà ń sìn kò dẹ̀ ní wọ́n tó àwọn tó máa ń kó kò ní wọ́n tó láéláé kò ní wọ́n tó fídíò ni o kò ní wọ́n tó ṣé ò fa ni Mohammed ti peaceful and peaceful mọ́tò tó àrẹ́gbẹ̀ títí yẹn now nítorí ẹni pé wọ́n ti níyẹn náà wọ́n tó bá ń fẹ́ kẹ́rù ilẹ̀ Haúsá ẹ pè mí màá fún nọ́mbà yẹn tó máa pè so wọ́n bá yín kó wá sẹ́kọ̀ọ́ láti ilẹ̀ Haúsá àwọn máa ń lòdù ọjà wa lọ sílẹ̀ Haúsá pẹ̀lú àwọn mọ́tò yẹn ni màá mọ́tò kó màlúù tó máa ń gùn gan yẹn ò mẹ́wàá ẹ̀ láti ní sìn so àbáyé kẹrin wọn láti ilẹ̀ Haúsá wá sẹ́kọ̀ọ́ sódà táwọn bá ti kọjá àwọn tí wàá lọ àbáyé kó ẹrù tí ń bọ̀ ọ̀fẹ́ kọ́ o ẹ máa sanwó o bọ̀ kò ní tó nọ́mbà rẹ̀ tẹ́ máa ń sọ fún àwọn ọlọ́jà yín so kò jẹ́ gàrí dẹ̀ ti wà kódà a ṣe ní give away price lọ́wọ́ yìí ni 50 kilo wa
50 kilowatt 18 standard ike ọ̀dà ló wà nú ẹ̀ 18 standard ike ọ̀dà ẹgbẹ́ ọ̀dà méjì ló wà ìkan àti standard 18 ló wà nú ẹ̀ èkejì 22 ló wà nú ẹ̀ yẹn yẹ 60 kilo àtijọ́ owó wálẹ̀ sí 805 naira per ike wọ́n ti ta kiri 1213 sí gbà wá ń ta ní 805 per ike látòrí 10 bag ní o látòrí 10 bag ní 805 ẹ bá ní ẹ̀fẹ́ kó ní 5 bag náà tó bá serious mo lè ta fún ó wà ń bí lọ́wọ́lọ́wọ́ ń sìn ó wà ń bí ẹ bá lè fẹ́ kó máa kó áfóhun náà nìbàdàn ní o lóṣogbo ní o anywhere in Nigeria ṣàpè mí màá connect ẹ mọ́ ẹni tó máa supply ẹ̀ wọ́n máa kó áfóhun direct ní ò ní problem so iṣẹ́ yẹn tún wà ńlẹ̀ yẹn lọ́lọ́lọ́ now bá ń padà sí fídíò bàbá wa tọ́wọ́ ìbá fẹ́ wọ mọ́tò láti lọ sí Àbújá lọ sí Ìlọrin lọ sí Ànàpájà níwájú Access Bank wà ní tẹ́ bá ń lọ sí Ànàpájà níwájú ẹ̀hàn gan tẹ́ bá ń bọ̀ ní Òṣòdì ìwájú ẹ̀hàn gan ló wà bá níwájú Access Bank olóòkan báyìí ni inshallah kún àkó motors ó wà ń bẹ̀ now bismillah. Islamic banking lẹ́yìn ìgbà tó padà wọlé tí gbogbo èèyàn padà sọ gbogbo ẹ̀ lé lórí tẹ̀sí alẹ́ tó benefit. إلا الملوك وهل بدل الدين إلا الملوك وأحبار سوء ورهبانها. àwọn tó bẹ̀ ẹ̀sìn jẹ́ tí wọ́n yí ẹ̀sìn padà sí bó ti wà lé tí gbogbo èèyàn padà sọ gbogbo ẹ̀ lé lórí tẹ̀sí alẹ́ tó benefit ní IDB. Allahu Akbar. mùsùlùmí mélòó ló benefit. àbí owó mẹ́lá àwọn ayá mẹ́. gbogbo ilẹ̀ Ìgbò àwọn ni wọ́n kọ́ jẹ àǹfààní IDB. ẹjọ ṣé wọ́n sì làwọn yẹn wọ́n ti torí ẹ̀ dúpẹ́ fọlọ́. kẹ́ máa wá burú táwọn kìíní yìí ṣe fún wa wọ́n máa jàǹfààní nǹkan wọ́n tún máa takò lórí kíni lórí Islam ẹ wo kí láti ẹ̀ ń sọ ẹ wo Wilson Wike now ó ní a whole state governor ó ní state tèmi Rivers state yìí o Christian state ni tó bá jẹ́ pé ilẹ̀ Haúsá kan kódà kó jẹ́ Sókótó tó ní caliphate Islam lọ́wọ́ ló bá sọ orú ẹ̀ pẹ́rẹ́ wọ́n máa dá wà lálẹ́ ni Rivers state wá sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ wọ́n tún wọ́n mọ́ṣáláṣí kò sẹ́ni tó sọ̀rọ̀ adákẹ́dà àárọ̀ yìí ni o àwọn sọ̀rọ̀ ẹjọ́ mẹ́gbẹ́ tàbí ń pariwo ẹ wo passport Nàìjíríà tàbí travel lábọ́ wọn là ń sọ o lásán Saudi o wọ́n wá lábá kú wọn fi lábá sí passport wa dàárọ̀ yìí wọ́n wá lo French àti Portuguese àti English ṣé à ń sọ Portuguese bẹ́ẹ̀ ló ń sọ French inú wa lábá tá à ń sọ wọn ò fi sínú ẹ̀ ìlú kan wà má Ìdúgùrì lábá ló ń sọ purely wọn ò gbọ́ nǹkan ní lábá lọ mo mẹ́ni kan tó yọ ọmọ bẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ bí Adamu ọmọ bẹ̀ ni lábá nìkan ló ń sọ ọ̀gbọ́ anything lábá nìkan ni Shuaharam nílùú yẹn jẹ́ Shuaharam lórúkọ èdè wọn àbí ẹgbẹ́ rẹ̀ búrú lọ àhẹ́n ṣótán wọ́n tún wá yọ Ọbásanjọ́ dé ó yọ náírà lábáwá ó yọ kò nu 50 naira 100 naira àbí ó dàbí Jonathan ló padà yọ kan kú o 5 naira 10 naira òun ló yọ kú Jonathan ló yọ 100 naira kú o ìwà lóde àsórí ẹ̀ sọ̀rọ̀ tó bá gbé Christian náà ṣerú ẹ̀ fún wọ́n á ti dà lúrú wọ́n kò máa ń pariwo àwa irọ́ náà máa ń pa ṣé ní àwọn aláburú wọn èyí sọ̀rọ̀ tí kò bá ti kàn wọ́n máa dákẹ́ ni tó máa benefit nǹkan wọ́n máa dákẹ́ ni tó máa gbé kínní àwọn akọ́lá máa jàǹfààní ẹ̀ wọ́n á pariwo kó má bàa wúlò fún ilé kó má bàa wúlò fún ko wọ́n kà kí má jẹ́ sáfi ṣàwádànù aláburú nìyẹn aláburú ẹ̀dá ló máa ń ṣe bẹ́ẹ̀ nítorí àti jàǹfààní fóun kò ní sọ̀rọ̀ kó máa bàjẹ́ lọ́gọ̀ kan bó máa kan lára àwọn apariwo ó mọ̀ pé tèmi ló kò kan tiẹ̀ nìyẹn ṣáyé là ń ṣe máa tẹ̀síwájú.
wọn ti tó rẹ̀ dúpẹ́ fún mùsùlùmí ìyá ẹ̀ ń sùn ni. ẹ̀yin lẹ́sìn kọ́kọ́ tako. ya ulama ad-dini ya milha al-balad ma yuslihu al-milha ìfọ̀lẹ́mílò fasad. lẹ́yìn àfa ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì tẹ́ ẹ̀ bá wúlò tẹ́ ẹ̀ wúlò tẹ́ ẹ̀ bàjẹ́ ta ni ó tún ayé ṣe. àwa náà tá à ń pèpè súnlẹ̀ tá a wúlò tá a jọ ànábì kí a sì pé ń tá a jẹ là ń wá kí láǹfààní tiwa náà. aláì. wàhálì bàdàlá dínà. إلا الملوك وهل بدل الدين إلا الملوك وأحبار سوء ورهبانها. àwọn tó bá ẹ̀sìn jẹ́ tí wọ́n yí ẹ̀sìn padà sí bó ti wà òun ni ulama usui àwọn àfáà bú sàwáà nínú àfáà mùsùlùmí àwọn tó jẹ́ àfáà bú sàwáà nínú christianity àwọn tó jẹ́ cleric. لقد رتى القوم في كفتي. gbogbo olú gbogbo wọn rún. يبين لسلاك أنت نهار. mùsùlùmí ara ẹ̀kọ́ súnà sí ẹ̀kọ́ kíní sórí jẹ́ ìṣe gbogbo ẹ̀rùn sáyé. àwọn àfáà kiri ló àwọn náà rún sáyé. owó ló bá yé àwọn ẹyẹ. tẹ́ ẹ̀ bá máa rùn sáyé ewó ní àbọ̀rọ̀ máa ju sí àfúnra ẹni lórí pé ilé tí ìjọba ti gba àwọn skul wọ̀nyí. ìjọba ti gba àwọn iléèwé wọ̀nyí. wọ́n ti gbà kúrò lọ́wọ́ yìí. àkóso ẹ ti wà lọ́wọ́ ìjọba kì í ṣe tiyín mọ́ nù. kì í ṣe tiyín mọ́. sọ̀sẹ́ ẹ̀ fẹ́ fìlú lọ́kàn balẹ̀ ni pẹ̀lú gbogbo insecurity tó wà. ẹ̀ ń wọ̀rọ̀ tí bàbá sọ yìí sìn kí náà fi sọpọ́ọ̀tì ṣé jáàbù kọ́ ni wọ́n ṣe lákàyè náà aláwọn afárá tó ń takò bàbá yìí ó lè ní gbogbo ó lè bàbá ló blọọkì ọ̀nà wọn Saudi ara wa ń kan wọn pé ìwọ ló bá yẹ wá jẹ níjẹ́ kó sinmi ní tó ń ṣe wọ́n nìyẹn wọ́n ní kankan bàbá yóò ṣe wọ́n bàbá yìí jáṣẹ́ olè tó ń jà ní wọ́n ń gbowó opó wọ́n ò fógbó lówó wọ́n gbọ́ ọmọ òrukàn wọ́n fún òrukàn lówó tó bá dá léke o sí wọ́n lẹ̀ inú ẹ̀ wo léke o mọ́ríkàsì náà èèyàn sọ per year bí 18 àbí 25,000 sọ per year ni 18 per year 18,000 per section 18,000 naira ẹ wá wọn léke ọ̀ní súnà yìí o per term làwọn sanwó tí wọ́n o per term wọ́n sọ yẹn nǹkan ṣe òwòlímọ̀ fún àwọn kan jọ kan kí wọ́n ṣe òwòlímọ̀ fún ọmọ 75 láàrin 10 to 2 ọgbọ̀n náírà wọ́n á kílìṣì mọ́ ọkọ̀ náà òbí àwọn ọmọ ẹ̀mú àmọ̀ yẹn ìyẹn wá ní ọ̀yọ́ ní sáyẹmí ọmọ mi náà wà náà tó ṣe wòlímọ̀ ní wòlímọ̀ yìí dágán ní àsanwó ni èrè ń sà 600,000 naira 600,000 naira lọ́mọ kọ̀ọ̀kan sọ times 75 súnà nìyẹn o ilé ẹgbẹ́ oṣù náà nìyẹn láìláìlàlá ọlọ́mà jẹ gòkú ẹ̀ tún wá náwó ribiribi báyẹn ọmọ wa sọ pé dáàdì mi kò yẹ kẹ́ tẹ̀ náà kẹfìrí ní ìsà mo ní mo ti kàn fún àwọn mọ́ṣáláṣí tó ti ṣẹlẹ̀ mọ́ṣáláṣí tí ọmọ ti gbá bàbá yìí létí tó ní ọ̀rọ̀ ẹ̀sìn òye yìí bàbá tó gbá létí ìmọ̀ọ́mù ni wọ́n Sùúrùlérè mẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ Sùúrùlérè ló ti ṣẹlẹ̀ mo ti gẹ́sì mọ́ṣáláṣí yẹn gangan mi tí bá wọn mú yẹn sọ̀rọ̀ n fẹ́ lọ bá ni wọ́n lọ ọmọ ẹ tó gbá ẹ létí kẹ́rẹ́ jọ fàdé bẹ̀ ẹni tó wá ṣojú ẹ̀ gangan yẹn ní tó ṣẹlẹ̀ rèé àwọn kírun tán ni ṣẹ́wọ̀n mùsùlùmí wa ṣe lórí irun ọmọ bàbá ẹ̀ sọ̀rọ̀ pé bàbá ń tẹ́ gbé wà yẹn kò wọlé bàbá ní ibi mọ́ náà lélẹ́gẹ́wù bàbá wa yẹ ẹgbẹ́ wa nà ó ní ẹ má nàrú ẹ̀ mọ́ o ó lè gbé bàbá ní gbẹ́gbẹ́gbẹ́ bàbá ṣubúrú lẹ́ni bàbá yóò bá kú yọ̀nà lọ́hùn ẹ jọ nígbà tẹná ribiribi lọ́mọ lórí tó pè yín kèfèrí tó fẹ́ lù yín lọ́jọ́ alẹ́ yìí ẹ̀rẹ̀ ṣe lákàyè ilé kí ó tọ́mọ̀ tí nílùú ìyẹn chíìpù ẹ̀yìn olóyè kú wọ́n jù náà
síbẹ̀ tó ti máa lù inú ẹ̀kọ́ chip pé àkúmọ́ta lè ṣe lọ́sàn bóyá tó bá délé ayé ẹ padà ẹ tún wá náwó ribiribi wọ́n sọ pé ọmọ yín àlá ní kó má kúnlẹ̀ fún yín mọ́ kó má dọ̀bálẹ̀ tó wọ́n gbèsè yé èsì wẹ́n lọ́gbọ́ yé èsì wèrè wọn lọ́gbọ́ yé wọ́n sọ àwọn ọmọdé aṣá ọlá ẹ̀sìn yìí rè o ọlá ẹ̀sìn ilẹ̀ Yorùbá lẹ̀ ń wò yìí o àwọn ọmọ ẹ̀ máa dúró lé nílé tó bá dọ̀la ni o tẹ̀ ẹ̀ náwó lé lórí wọ́n á máa kèyìn kèfèrí lọ́jọ́ alẹ́ yìí ọmọ yóò gbẹ́sìn yìí o ó gbẹ́sìn dànù ni wọ́n sọ́dọ̀ mọ́ ọ̀tá mọ́ yín lọ́wọ́ tẹ̀síwájú nínú kílípù àfọwọ́ àjàre. lọ́rin dàrú kí gbogbo Kwara tó dàrú nínú gbogbo stéètì tó sì wà nínú Nàìjíríà yìí Kwara stéètì yìí sì wà peaceful ó dẹ̀ wà harmony. alhamdulilayi. alhamdulilayi. ẹ fẹ́ da gbogbo ẹ̀ yẹlẹyẹlẹ ẹ fẹ́ da dúdúdú. so nǹkan tí ẹ ń pariwo ebi gómìnà kò fún wa lówó ṣé kọ́ máa há owó kiri ni. ayakumullah. ibo ni ìjọba kan wo ló ń há owó láyé. ìjọba tó bá síríọ́sì. ìjọba tó bá síríọ́sì tó fẹ́ tó níṣẹ́ ṣe tó fẹ́ ṣe. àtọ́yá sí pé owó ni ó máa wá há fáráàlú yóò máa wá há tó bá ibi mélòó ni ó há dé. àbí kí wọ́n kírètì iṣẹ́ táwọn èèyàn ó rí iṣẹ́ ṣe tí wọ́n máa rí kò sí wọ́n yé fún yàn lọ níbo lọ́lọ́run ti ròyìn ẹni tí gba owó ẹni tí tẹ́wọ́ gbowó ìròyìn ẹ̀dá ní Al-Kùránì kò sí ọ̀pọ̀ ẹni tí ń lẹ́ lọ́lọ́run ròyìn ọlọ́run ò ròyìn ẹni tí gbowó kí ló ṣe táwọn ò fẹ́ jẹ́ munchij producer àwa fẹ́ jẹ́ consumer so mustahlik la fẹ́ jẹ́ àfẹ́ jẹ́ producer àfẹ́ jẹ́ munchij. kí wọ́n dá iléeṣẹ́ lẹ̀ ibi tẹ́ bá ti wá ń dá fìtínà ẹ lẹ̀ yìí ṣébẹ̀ ní iléeṣẹ́ ò ti wá hù. tá à ń pariwo ebi tá à ń pariwo kíní ebi ń pa yín o ebi ń pa wá o ebi ń pa wá o. Ọlọ́run fún ẹ lọ́wọ́ ó fún ẹ làákàyè ó wá pariwo ebi. ilẹ̀ rẹ ló lọ wá ilẹ̀ ládùúgbò rẹ níbi oko tó bá lè dálẹ̀ òjò ló rọ̀ yìí. ṣé ìjọba ní máa bá yàn wáṣẹ́ ni ìjọba yìí bá yàn wáṣẹ́ kò síbi kan láyé tí wọ́n ti ń ṣe ẹgbẹ́ ìjọba ní wáṣẹ́ fún yàn. Al-Qur'ani sọ àbí àdìsí sọ ànábì ní ìtẹ́bísú. ọ̀rọ̀ skul tí ọba ń bá lọ yìí inú ọ̀rọ̀ ládàádágọ́ tí ìmọ̀ọ́mù Yorùbá àbí kí ló gbéra ẹ̀ olóòṣà tó pẹ́ ní ìmọ̀ọ́mù yẹn tó sọ ó ní ìbáwọn Christian náà mú education wá sí Africa pé àwọn British àwọn wá colonize wa ni máyàn níláàká yìí ọlọ́run kò dé mọ́tàn British ló ń rán missionary wá kọ́kọ́ study ẹ̀sìn tá à ń ṣe láfíríkà historian lèmi o wọ́n kàn rán ọ wá British government gangan ló kàn rán ọ wá pé torí pé ẹ̀sìn yẹn wọ́n fi ń kó ẹrú láyé wọ́n fi ń kó ayé lẹ́rú ni tí ó yẹ máa mú yẹn ni ẹ o wọ́n mọ àwọn ẹlẹ́bọ yẹn ni o so wọ́n kọ́ran wá wọ́n wá study ẹ̀sìn wa ibi tó ti ń difficulties jù làwọn olóòṣà wọ́n wá mọ̀ fi orúkọ Jésù gba òòṣà ẹ̀ lọ́wọ́ wọ́n relegate wọn to zero wọ́n gbogbo pààrọ̀ wọn gbogbo àlùwò wọ́n fi Jésù gbálẹ̀ lọ́wọ́ wọn àwọn ẹ̀ dànù wọ́n lọ ṣọ́ọ̀ṣì wọ́n ẹ̀ṣẹ̀ wá dé wọ́n ṣe wá kó wa lẹ́rú tìkálà bá ṣì wà ókè pẹ̀lú àwọn táwọn bàbá fi ilẹ̀ wọn bí àwọn dá wọn àkúṣeré ni o àìdí àti British ń lò nìyẹn tó colonize wa láfíríkà
kí la ń sọ ìtàn ló wá sọ tí ò ní mí nì ẹ̀yin náà já wò nígbà tó gbé missionary dé báwọn náà ṣe ẹ̀yin rí kí ló bí African Church kí ló bí wọ́n ẹ̀yẹ́ kó bí kí lulu ṣe leader ni èyí tó lọ train nílùú wọn kò lè lead funfun ló máa wà wájú ibi tí funfun máa tán sí tí wọ́n máa tán sí níbẹ̀ lọ́n ti máa bẹ̀rẹ̀ dúdú lọ sẹ́yìn ìjọ tó ti ń jẹ póòpù ńláyé ẹni dúdú mẹ́rin ìgbà tí wọ́n kúnjò ní wọ́n fẹ́ lo ti Nàìjíríà wa ìkìlógún olúmọ̀kógè kó ló máa jẹ ní póòpù wọn nìkan ní láéláé níbo dúdú ọmọ Germany kan ló tún lọ gbé wá funfun ló ń jẹ racism sì wà lára wọn dọ̀la ẹ lọ Saudi náà mọ́mù tó kiri fún ọmọ Sudan ni ó dúdú ju kámẹ́rà tí wọ́n àwájú mi lọ mo mọ̀ dáadáa Sudan ni ó dúdú bàjẹ́ ó dẹ̀ kiri fún ani Arab àwọn ò lè gbà kí dúdú jẹ́ láéláé tí wọ́n bí ní pé dúdú ẹ̀ ọ̀bọ ni wá apes dọ́là náà ìgbà dọ́là ní o ṣé iná kì í gbọ́ ni ẹ̀kan tó lọ pa dúdú sórí oníwọ̀n níbi tí ọgbà tó ń gbélé kóòtù dúdú kan drive lọ bóyá UK àbí US ó dẹ̀ yìnbọn fún ìyẹn dẹ̀ kú báyìí gbà tó dé kóòtù wà tó yìnbọn ó ní mìíràn tí dúdú ti kú sórí steering rí ni ó dẹ̀ ní ó dẹ̀ lọ score free dúdú ló pa náà ọ̀bọ ló pa dọ́là ó sì wà láwọn dọ́là ní wọ́n máa ń parọ́ fún wa wọ́n fi ẹ̀sìn yẹn suppress wa ni wọ́n fi kó mentality orí wa kúrò kán lè gbà tí wọ́n síbẹ̀ n tó ń fi wa ṣe dàárọ̀ yìí nìyẹn Islam nìkan ló fún wa ní free will láti rò sọ́tún ká rò sí òsì ká mú ètò pay wa Ọlọ́run sọ láì kóró àfi dín kò sí yẹ nípa nú ẹ̀sìn o wọ́n máa wá sọ̀rọ̀ á ní wọ́n mọ̀ ẹ̀zàkárù ìlà ulẹ̀bàm ọ̀rọ̀ tí mo sọ tó máa yé onílà aka yìí ni Ọlọ́run ṣí wálẹ̀ Christianity ò ṣíyàn lẹ̀ rárá tí wọ́n fi kó wa wọ́n fi kó wa wọ́n lọ́ fi kó wa lẹ́rú tá a fẹ́ kàwé ńgbà kí ló sọ àwọn èèyàn yẹn di Christian náà o gbọ́dọ̀ change orúkọ ẹ̀ kó tó lè kàwé wọn Christianity Nàìjíríà ńgbà yẹn o wọn Christianity wa o wọn Christianity wa rárá nígbà kí ló bí àwọn Saudi schools kí ló bí Ahmadiyya schools yín tó bí nìyẹn náà pé ẹni ká wá kàwé ẹ wá ń tàbá change orúkọ wa à ní kàwé kí ló sọ pé àwọn báyìí di Christian wọ́n fẹ́ kàwé ni wọ́n lè gbọ́dọ̀ change orúkọ wọn mi ò kéré jù nígbà wọn St. Juice mo sọ 1976 nígbà wọn St. Juice probably kí mo ṣe wà ń gbà yẹn náà mi ṣe rántí a máa ní sons of praise tá a bá ní àna pátúpá ní wọ́n á fẹ́ náà wá pa tá a bá ní wọ́n á fẹ́ náà wá pa adínní mahmud dání ni àti Gideon Bible ẹgbẹ́ Gideon Bible wọn lè pín mọ́ lọ́wọ́ yìí ẹgbẹ́ wọn kì í pín mọ́ wọn ò ní pín mọ́ o nítorí ṣe ni pé kí ni tó ń pín fún yín gbà yẹn owó Saudi Arabia tó ń kí gbà ní World Bank náà fi ń pín lọ́fẹ̀ẹ́ interest tó ń kí gbà náà fi ń pín lọ́fẹ̀ẹ́ fún wa ọ̀n kò fáwọn Christian kan máa ná ni sẹ́yìn gò èyàn máa ná gbà táwọn náà wá tají làwọn náà wá ń gbà interest náà fi ń pín Kùránì tó ń pín fẹ́yìn náà fún yín lẹ́nìí interest World Bank náà fi ń tẹ Kùránì fún yín tẹ̀ bá mọ̀ gbogbo tẹlifíńdà lu irú yẹn ọ̀dọ́ ó ti stop náà Amẹ́ríkà ti gbégi lé pé ẹ má sọ ìdòwò sẹ́ni bọ́dì mọ́ ẹ̀dá ìpín àtọ́ ti ṣe ẹ́sà Nàìjíríà náà àwọn sẹ́ni ìdòwò direct yẹn wọ́n ti stop ní Nàìjíríà náà kó tó lè gbowó wà ìyẹn dẹ̀ tún pay wa gan wọ́n tó lè pay wa tẹ́lẹ̀ tó máa sẹ́ni owó tẹ́lẹ̀ tó máa sẹ́ni $100 ń sìn fún àpẹẹrẹ ẹ̀jẹ̀ ń já yín sí ẹ̀yìn tó ń ṣe máa ń gba ẹ̀jẹ̀ ń já yín sí tó máa sẹ́ni $100 fún yín wọ́n máa fún $100 yẹn direct ọwọ́ báyìí wọ́n tó wá ṣe nǹkan kan sìn tí yẹn tó wá dáa gan on every $1 wọ́n á fún ẹni 5 naira owó orinṣẹ́ lọ lé nìyẹn wọ́n tún ṣe yẹn fún wa ń sìn wọ́n á fún ẹ $100 yẹn gbòógì wọ́n á ṣà fún ẹ ní sorry on every $100 àbí $100 náà ni $1,000
bí wàá ní ti ẹ̀rántí náà ó dẹ̀ $1 níjà $4 tó máa fún ẹ lé lórí so tó máa lé dọ́là tó tó wà lọ́wọ́ again wọ́n á lọ ṣe ní black market àsàtọ̀fàná wọ́n ṣe dọ́là ní 460 guinea 470 bí i 470 àbí 475 ẹ̀kọ́ máa ń fọ́nà 280 ni but 470 ṣì ni but wọ́n ti gbá mi wọ́n ti gbé mi náà rí dáadáa bọ̀bọ̀ kan máa ń gbá mi nígbà tí wọ́n lọ ṣe máa ń gbá mi ìjọ tí mo já mo lálé ẹ̀ ni ó máa ní tí máa fẹ́ wọ́n á ní mi ò lè gbà ní cash wọ́n á pe mọ́là kan fún mi ní báńkì tí ní dákọ̀ tí máa ti wá débẹ̀ mi ò mọ̀ pé ó ń gbá mi mo kò ṣe mí lóore ni wọ́n á ní mi wọ́n ní àwọn dọ́là orí ẹ̀ yẹn bíi $1 $2 àwọn ò ní pé ṣé máa send account mọ́là kan ìyẹn wá ṣe fún mi níjẹ́ kó ṣe fún mi ní 470 nígbà yẹn àwọn ló máa ṣe ní 460 fún mi àbí 462 èmi ò kò ṣe mí lóore ni mo kò ṣe mí lóore ni ìjọ tí mo á padà wá rí mọ́là tó ń ta owó fún mi gan wọ́n á ní ọ̀gbẹ́ni wá tí má tẹ̀fẹ́ send owó èlò ni ìyẹn tó máa ń pọ̀ díẹ̀ ju kó tún gbà ń ká ṣe mú ní rọ̀ o ìjọ máa mú dé báńkì wọn wà báńkì tó máa ń ṣe àṣẹ ọgbà owó ìmọ̀ àgọ̀ náà máa security ayọ̀mọ́ mi eléyìí ayọ̀mọ́ mi pọ̀rọ̀pọ̀ láìkì wà fún gbà mí ni ìjọ máa ń mọ́là mi débẹ̀ ọ ni wọ́n sì lè fa àyàmú ni láì bíríkà kan ní alájí èyí tó máa ń ṣe tẹ́lẹ̀ ń gbà mí ni mo lọ gbọ́dọ̀ mọ̀ gbà ẹ̀ kó gbà mí àbí ẹ̀kọ́ ṣó mọ̀ ìjọ ìwé ti já so ètò ìṣe yẹn tún dáa torí wọ́n máa ṣe fún wa tó bá sẹ̀dẹ̀ ń gbà yẹn direct black market ló máa fi ṣe fún wa black market ní normal rate 380 àbí 3 kìíní kan ló máa ṣe fún wa but tó bá gbà direct wọ́n máa ṣe 470 plus ìyẹn pay wájú ká máa gba káàṣì lọ mo rò bóyá yín mo já yín sí nìyẹn o náà mo á lọ ni pé agitation ìjáàbù ní Kwara State nílọrin gọ́ọ̀mẹ̀ntì ti dájọ́ ilé ẹjọ́ ti dá pé kọ́ máa lò jáàbù wọn fún mùsùlùmí nìkan ni o ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ bó ṣe ń lọ fún mùsùlùmí nìkan kódà kò tún compulsory fún mùsùlùmí tó wà tún fẹ́ lò ìyẹn tó ń kọ́ kí ló gbọ́ bá tí mọ̀ ìjáàbù ẹ̀dà ò lò kọ́nà irọ́ wọn nínú ẹ̀ o fẹ́ lò ní o but tó bá fẹ́ lò o ní right àti lò ẹ̀yin mùsùlùmí kan tó complain kan náà irọ́ o ẹgbẹ́ màtá ń ja tèkó náà ká tó padà rí jà dáàyè kan àwọn kan náà padà báyé wa jẹ́ táàfi tètè rí jà dáadáa torí personality tí wọn fẹ́ defend lọ́dọ̀ ìjọba kò sọ sórí yẹn fún yín dáadáa aláburúpọ̀ náà ẹ̀sìn wáyé gan o aláburúpọ̀ gan kò dẹ̀ sí tó ṣe wọ́n lé ayé ni wọ́n dẹ̀ ti gbàgbé pé bá a ṣe wá máa rí la máa rí ẹni tí ò ní là ò ní là ẹni tó máa là láàrin ìṣẹ́jú kan ni ló máa fi là ẹni tó lè máa bàjẹ́ fún láàrin ìṣẹ́jú kan náà ló máa bàjẹ́ fún ìkíra ń lé kiri ọlà tí ò ní kalẹ̀ là ń bá ká èyí tí ó kalẹ̀ là ń bá ká ẹjá jùkú lè fọlọ́hùn ká gbá ìṣẹ́gbẹ́ kan ká máa rán àlìkìyàmọ̀ wa mo ní part 1 níta lẹ́yìn torí iṣẹ́ wà gan o ti Kwara yẹn já wa ni mo lè gbọdọ̀ ti yanjú ẹ̀ ṣẹlẹ́yìn Christian tẹ wà nílọrin kò ẹ̀yin náà lọ kóòtù ẹ fi tà wálẹ̀ ẹ̀yin náà mo ibi tí wà kan tó wà ń lọrin ọmọ kò lórí ààbò sí ni ẹ̀yin kíkà náà lọ sí kóòtù pé àwọn náà fi máa lo ìbòrí kan á pe Catholic pé ìgbàlù ká ṣe lo tiwa Deeper Life èwo lẹ́yìn fẹ́ Mountain of Fire èwo lẹ́yìn fẹ́ Redeem èwo lẹ́yìn fẹ́ torí pé ẹnu wọn ò lè kó náà ṣe ń tako tiwa àbòsí náà ń ṣe wàhálà àbòsí náà ń ṣe ṣé wọn náà fẹ́ máa wọ bẹ̀rẹ̀ ṣé àwọn wọ bẹ̀rẹ̀ tì ní skul ni ṣé bẹ̀rẹ̀ tí wọ́n ń wọ̀ ṣé bẹ̀rẹ̀ tí wọ́n á jẹ́ ìṣọ́ mùsùlùmí bẹ̀rẹ̀ tí bí ìfìlà àwọn ọlọ́pàá yẹn tó máa ń wọ̀ ń gba ìfìlà àwọn akọrin ṣọ́ọ̀ṣì ẹjọ́ gámẹ́ǹtì graduation bọ́lá ti wọ̀ ṣọ́ọ̀ṣì kọ́ ni ṣàtúndẹ̀ complain tí bá jọ wọ ni ajọ́ wọ gámẹ́ǹtì náà convocation day àmọ́ wọ gámẹ́ǹtì ṣọ́ọ̀ṣì àwọn akọrin ṣọ́ọ̀ṣì náà wọ̀
àlètò lè bínú wọn Christians wa ń gbà yẹn ó ṣe ayé táwọn fẹ́ jà fún ẹ̀tọ́ tiwa ní ohun táwa fẹ́ tá a lámọ́ yín lọ́rùn lẹ́ máa ń takò wá why kò sí ohun tá a jẹ́ ìfúnláyé tó ń takò wá ṣé mùsùlùmí náà nígbà àwọn ṣe gbogbo ànígbà ó dá wọn nígbà kó dá wọn nígbà iṣẹ́ wọn nìyẹn ọlọ́run kó là wá káwọn rẹ̀ wá ìṣe ọpọlọ wa ẹja aṣọpọlọ wa lẹ̀ ètò lọ nílọrin yẹn wọ́n ń ṣeré gélé ní o Baptist school yẹn irọ́ náà ń pa gọ́ọ̀mẹ̀ntì ló ní gọ́ọ̀mẹ̀ntì ló ń control ẹ̀ àwọn náà sanwó staff tó máa fi náà fún church wọn lè maintain láéláé ìtàn máa dálẹ̀ náà dálẹ̀ wọ́n ẹgbẹ́ ẹ̀kọ́ ọmọ yẹn lọ sí Christian University àdóò tó tẹ̀ ń bá ń bẹ̀ ẹ̀ lè mọ́ o mo rántí ìgbà tọkọ lóyún wà láyé ó dùn yín pé mi ráyè bá sọ̀rọ̀ yẹn deeply kó tó kù ọmọ ẹ̀kọ́ Mohammed ibẹ̀ ó lọ ìkànnì university yẹn àkọ́bẹ̀ gangan Mohammed ó lọ àjọpàdé ní mọ́kà ni mo á sì tiẹ̀ dáhùn pé Christian university tó ń lọ kí lẹ́yìn bá ń bẹ̀ ọmọ yẹn ní ustaz ọmọ tó ń lè sọ ó ní gbogbo courses kò fẹ́ ní wo courses ò ní problem má fẹ́ ní course church o mọ̀ course church Sunday service o gbọ́dọ̀ wá ẹbí àwọn ọmọ ilé ìtọ́ lọ sáwọn Christian University yẹn sẹ́yìn mi fẹ́ dákọ̀ university kankan gbogbo Christian University ni mo sọ gbogbo Christian University ọmọ yín ò mọ̀wé o ṣọ́ọ̀ṣì náà fi ń pàṣẹ o ẹ̀wọ̀ tẹ́ ń sọ gbàtọ́ ẹ̀gọ́ lẹ̀ sí tó fà á tó bá ń jẹ́ ni pé Christian ìnà sára ó tán ẹlẹ́sìn kejì wọ́n ṣe ẹlẹ́sìn kejì o inna dina inda Allah al-Islam Islam nìkan ṣe lẹ́sìn kò sẹ́sìn mímọ́ Islam nìkan ni o à ń pọ́n wọn lẹ́nu àkùnrin dáadáa tí ò ní tí wọn tí ò jẹ́ tí wọn fún wọn o so ìtàn kọ́ ọmọ yín ní gbogbo àwọn Christian bá sìn yẹn nìyẹn o ẹ pé àwọn ọmọ yín jókòó Fatima kí ló ṣẹlẹ̀ sọ kí mo parọ́ kan fún yín ọmọ kan tó lọ bẹ̀ tó lè mú dákọ̀ ọmọ yẹn òun àtàbúrò ìbẹ̀rẹ̀ lọ́jọ́ ń lọ ó ní stars chọ́ọ̀chì ẹ gbọ́dọ̀ wá ń jọ Sunday ìyẹn lásán ó máa jẹ́ kí GPA kó boost up ni ó bá fẹ́ dákọ̀ wàhálà kò sí wàhálà ó gbọ́dọ̀ wá jọ Sunday àwọn ní Saturday gbọ́dọ̀ wá tó bá wọ́n fẹ́ lé o ṣọmọ ẹ lè délé sọ yẹn fún ẹ tó fẹ́ pass náà ó fẹ́ pass náà tó bá fẹ́ certificate kó ọmọ ẹ lọ private school but tó bá fẹ́ education kó lọ public school jẹ́ kó máa struggle àti wọ university kó struggle àti wọ LASU kó struggle àti wọ UNILAG kó struggle àti wọ OAU abẹ́niwea kó jẹ́ ti public wà àwọn ọmọ ẹ ṣe mọ̀wé tó ń gbà yẹn ṣe láwọn private wọn ní kọ́ ẹlẹ́ni tí ń bẹ́ o àti ti Muslim ní o àti ti Christian nítorí wọn nífẹ̀ẹ́ kẹ́ má sanwó school kó làwọn gbọ́ àwọn private school tẹ́ ń lọ òdo ló wà ń bẹ́ o ọlọ́ngbò òdo ló wà ń bẹ́ wọ́n ti gbà tó wọn mi kan lọ sí school kan òun ni overall champion overall ni gbogbo price ló gbọ́ wà ní gbogbo price wọ́n ò pé ọmọ ẹ̀ ṣe gbóná tó báyìí wọ́n lè bá fẹ́ wọ SS1 wà lọ public school fẹ́ mọ bó ṣe gbóná tó àfà kíní kan mú ní ẹ̀ ibẹ̀ ló máa lọ mo ṣe mọ̀ pé ọmọ ìgbóná lóòótọ́ ìkejì ẹ̀ náà jẹ́jọ́ kọ́ public school ó kọ́ sunkún wálé ni ó ní ọlọ́dí èrò rẹ̀ mo ní kíni bó ṣe máa wà láàrin wọn nìyẹn fẹ́ bó ṣe mọ̀wé tó ṣé gbogbo private school yẹn wọ́n kọ́ position síbẹ̀ torí ọmọ ń gbé 30 mi ní jẹ́ kó lọ rẹ̀ wọ́n wọ́n tó yẹ ọmọ yín ṣe pẹ̀lú àdúró owó yẹn certificate lẹ́ lọ́ra ra education tó bá ti wà ó fẹ́ gbé ìbò jẹ́ kó wà ń bẹ̀ ní primary JSS1 JSS2 JSS tí wọ́n fẹ́ wọ SS1 gbé ní public school wàá mọ bọ́mọ ẹ̀ ṣe mọ̀wé tó wàá bó ṣe mọ̀wé tó gbé lọ public school kó lọ fèsì wáyẹ́kì kó má ṣe ti school wọn o yóò pass o but tó bá ní tó bá lóyún university ti á bá ẹ torí kò mọ kankan wàhálà ìkẹ́ tó yẹ tí ní private school yẹn special center ni
ẹ̀dá bó ṣe ń lọ tó bá fẹ́ kọ́ ọmọ ẹ mọ̀wé jù sí public school wàá mọ bó ṣe mọ̀wé tó wà lójọ́ mẹ́jọ inshallah tọ́lọ́ bá jẹ́ kí á tètè dé a máa ṣe program but tó wà ní Tuesday a mú tọ́pìkì míì kò ní jẹ́ eléyìí tó wà ní Wednesday a ṣe English Saturday tọ́lọ́ bá jẹ́ ká tètè dé a ṣe part 2 Kini Ola Islam Ile Yoruba tó ní àwọn àbíkan tí mo fẹ́ wọ̀ lọ tí lọ́yìn lélẹ́yìí mi ìpínpá fẹ́lẹ́ rárá mo kàn gbé ká sọ̀rọ̀ lórí ẹ̀ ni mo ṣe gbélé wọlé bọ́ inshallah ọjọ́ mẹ́jọ màá sọ bí tí mo lọ gangan lórí ọ̀la Islam nílẹ̀ Yorùbá ẹ bá kí wọlé sórí +235 máa pín ní nọ́mbà yẹn after I promise wa lóṣooṣù o ti ń parí lọ inshallah Ọlọ́run kí ó kún yín gbogbo ẹni 50,000 ní 20 oní 10 oní 5 iná ní tán wo yín ọlọ́lá haúlà wala quwwata illa billahil azim. Now ẹ jẹ́ kí ẹ máa kí wọlé kọ́kàn ní sọ̀rọ̀ Ìlọrin iṣu yìí àti ọ̀rọ̀ pé wọ́n fẹ́ islamize Nàìjíríà mọ̀ pé lọ́nà ń pa wọ́n máa ń tẹ̀ ẹ̀tọ́ wa lójúmọ́lẹ̀ ni ìwọ tó ń sọ̀sọ̀ kó sọ pé ẹ̀bí Christian school kọ́ o public school ni ó kàn jẹ́ Baptist school ni public ni ìjọba ló ń sanwó wọn owó tax tèmi ń san tí wọn lọ́mi sanwó àwọn staff wọn gbà wà ló ń san láti láì. hello Ustaz mo fẹ́ sọ̀pọ̀ sí lórí àwọn school yẹn sọ̀rọ̀ ọ̀rẹ́ mi fi ọjọ́ sílẹ̀ ó wẹ̀ ló lọ mi lọ́túnla mẹ́wàá ó máa ń jókòó kírun ni mo ní sọ̀pọ̀ ìgbésí ó máa ń áìdì kírun ló máa jókòó síbi ìdásọ́borí tó máa kírun níbẹ̀ ó ti wá mọ lára pé kò lè jókòó kírun ó máa ń jókòó kírun. Okay. Because hello sir wọ́n pẹ́ ẹ̀mọ́ pọ́n kírun ṣe. Okay. wọ́n náà fi gbọ́ yẹn dáadáa. ẹ̀mí náà gbọ́ dáadáa ẹ̀mí náà gbọ́ nẹ́tíwọ̀kì ẹni. Hello. wàá sọ́nà tó dà tàlánkù láti bo. ẹ wà lórí ètò. náà lórí ètò. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam tó dà tàlánkù láti bo. Sulaiman ló ń sọ̀rọ̀ láti owó dé ọ̀nà jíròkó. Naam. Ara ẹ̀kọ́ ètò. àwọn ni ẹ̀sà. Ó ti wá dá nísìn Ustaz ọlọ́run bá lọ́ra ẹ̀mí. Àmín. Aha ṣe rí tipẹ́tipẹ́ ní Islam ti sùn kì í ṣọ̀rọ̀ sí i sà. Bẹ́ẹ̀ni. A ti sùn tipẹ́tipẹ́ wọ́n ti wọlé sí wa lára tipẹ́tipẹ́. Ṣé rí kíní kan máa ń dá bí mi nú wípé àwọn pípù ìwọ̀n kan fẹ́ gbọ́ nǹkan tó bá ti jẹ mọ́ Islam ti ṣe rárá. Wàláhì àwọn fẹ́ gbọ́. Iyó níbi tí ó burú dé èèyàn kan ṣe kíní kan jọ kan inú dẹ̀ bí mi inú bí ẹ̀gbọ́n mi. Nígbà tí ẹ̀gbọ́n mi sọmọ ẹ̀ ní Abdulhamid ṣé ẹ ti mọ̀ pé Hamid ní wọ́n máa pè. Bẹ́ẹ̀ni. Hamid ẹ wo bí Hamid ṣe símbù tó kán wá béèrè lọ́wọ́ èèyàn pé kí lorúkọ ọmọ ẹ kó wá ní Hamid kẹwàá lórúkọ yẹn lọ lẹ́nu. Ẹ nà. Kẹwàá ní ṣe kò lórúkọ mi ilẹ̀ ẹ̀gbọ́n mi lórúkọ tó ń sọ ọmọ òun nìyẹn. Ẹ jọ nínú kéèyàn pé ọmọ ní Hamid àti kókó ọmọ ní FC bá ìwó ló lọ lẹ́nu jù. No àwọn ẹgbẹ́ FC bá orúkọ bíbélì ni. Yorùbá mi yẹn ò yé. Ó yé mi wàhálà ó yé mi. Tó o bá náà sọ ọmọ ẹ lórúkọ mùsùlùmí wá lórúkọ mi wo ló ń jẹ́. Wọ́n máa pè ní ẹ jẹ́ kí n padà wálé ihun tó ṣẹlẹ̀ ńlọrin yẹn báyìí. Tó bá ti jẹ́ pọ̀dọ̀ wọn ẹ wo gbogbo àwọn àbábọ̀ ní èèyàn kan ò kéwú èèyàn kan kò pé kíní kan dáadáa ó jẹgi náà ó jẹgi lọ́rìbù wọn ò jáde wá sí ọkọ̀ wá dìbìlẹ̀ sí wọn. Gbogbo àwọn wèrè tó ń búra wọn kiri orí íńtánẹ́ẹ̀tì káàkiri wọn ò jáde wá sí wọn. Ìyẹn ò kàn wọ́n náà. Wọ́n bá ìsìláàmù lójú jẹ́ lójú ẹ̀mí wọ́n ń sìn yìí wọn ò jáde wá o. Ṣé ti di pé èkó ló ń ṣàánú wa ẹ̀yin àfáà lè dayé rú o. Àwọn àfáà ni o. Ẹ̀yin àfáà ni o. Ẹ jẹ́ kó gbogbo yín pọ̀ ẹni tó bá táyé ṣe á mọ̀ lọ́pọ̀ rẹ̀ pé òun kí ìsìláàmù ṣe. Àwọn àfáà ni mi ṣe àwọn àfáà. Wọn ò jáde wá ń sìn yìí kọ́ ló ń ṣàánú wa ni o. Gbogbo nǹkan tó bá ti jẹ fún ìsìláàmù báyìí wọn ò fẹ́ gbọ́ sétí. Bẹ́ẹ̀ wà láwọn fẹ́ gbọ́ sétí o. Ọlọ́run ṣàánú wa o. Jazakumullahu khairan ẹ kú gbìyànjú.
Yes, sir. Ìgbà tí yóò ní yọ owó fún wọn. Hello. Hello. Salaam alaikum sir. Wàá sọ̀rọ̀ àyà ó kílẹ̀ àǹsìn. Tí mo sọ lẹ́ẹ̀kan ni wípé mo ní pé ọ̀rẹ́ mi kan léjì mi tẹ́lá ṣiṣẹ́ nígbà tó wà ní Bowen. Wọn bí wọn dá kán kírun wọn gbọ́dọ̀ rí wọn kán kírun suspension ni. Ó máa wá àìsí kírun níbi ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ jẹ́. Ó máa ń daṣọ borí, ó máa ń daṣọ, ó ní bó ṣe máa ń ṣe kọ́tì yẹn. Kò dẹ̀ gbọ́dọ̀ má dìde má dẹ̀nà, ó máa mú. Tó máa ń jókòó kírun ni ó ti wá mọ lára gan. Àti ìdè kírun gan ó ṣe ń kọ ni. Ìjókòó lè lọ fi kírun. Níbi nítorí ó gbọ́dọ̀ àìjẹ wọn gbọ́dọ̀ kú, wọn gbọ́dọ̀ rí wọn. But mi ò lè blame wọn, kí lóò náà kọ́ ọmọ lọ sí yunifásitì wọn fún. Kí ló fẹ́ kọ́ wọn bẹ̀? Ṣèbí Christian University wa, Àlìfúnmọ́ University wa, àdínà private university. Tí o sì ní mad kí lórúkọ ti bàbá Christian. Christian University wa náà, Christian. Heritage wa ń bẹ̀. Ẹ wo, NASFAT gan wà ń bẹ̀. Ọmọ ilé kó sọ̀rọ̀ náà ṣáájú wa, ọlọ́run fún wa lówó láti lè tọ́mọ. Mi ò wà láì. Wọ́n ní tàwọn Mùsùlùmí ó ti wà ọkọ̀ ọ̀dì jù. Bídì wọn ò tó. Ṣé bí ilẹ̀ mẹ́ka ló dé jù? Wàá sọ̀rọ̀ àtúnlá. Ẹ lóun tẹ́ fi gbọ́ wa yẹn. Assalamu alaikum. Wàá sọ̀rọ̀ àtúnlá. Láre ló ń sọ̀rọ̀ láti Ìlọrin. Naam. Ó ti ẹ̀ dá. Bọ́nà bá dé Ìlọrin báyìí. Ṣe rí ọ̀rọ̀ ìjáàbù yẹn. Wọ́n kọ́dà ní Jímọ̀ tí a lọ ní àná ní Central Mosque Jímọ̀ Ìlọrin. Ẹnìkan wá borí ó wá ṣe bí Christ ó ṣe bí Muslim. Táwọn èèyàn ti gbérùn dúró tí wọ́n dúró. Ó láti ṣe in Jesus name ní orúkọ Jésù láàrin àwọn èèyàn. Ọlọ́run bó ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ nìyẹn. So àwọn èèyàn ṣàrà mú ẹni yẹn. Wọ́n ṣàrà mú ẹni yẹn láti pé wọ́n mú ẹni yẹn wọ́n lọ mú fọlọ́pàá. So ó yà wá lẹ́nu gan o pẹ̀lú nǹkan tí wọ́n ń perform because anybody ti mọ̀ pé school gọ́ọ̀mẹ̀ntì ni wáyé tí wọ́n ṣe ń claim pé christian ló sì ní school tó yẹ kó rí bẹ́ẹ̀ because wọ́n ti gbé school yẹn fún gọ́ọ̀mẹ̀ntì. So kọ́lọ̀ òun ṣàánú wa nǹkan tá à ń rí nìyẹn o. Wọ́n tó yẹ kí wọ́n defend ẹ̀sìn Islam wọ́n sì ń dọ́gbọ́n lọ sọ̀rọ̀ against Islam lọ́dọ̀ wọn. So kọ́lọ̀ òun ṣàánú wa. Ọlọ́run gba Ustaz ọlọ́run mọ̀ tẹ̀yìn síwájú o à ń gbádùn yín gan o à ń gbádùn yín gan. Ṣé ẹ̀yin náà gbọ́ JAZAKUMULLAHU khairan. Ayakun Christian wọnú mọ́ṣáláṣí ó dẹ̀ borí wọbẹ̀ nínú mọ́ṣáláṣí ebi tó ń láyàdé ṣé wọ́n sì wọ́n lè ṣe rú ẹ̀. Assalamu alaikum. Wọ́n sọ láti láì máa ṣe o. Ẹ̀rọ ọlọ́run sọ̀rọ̀ láti France. Naam bismillah. Nǹkan tí n fẹ́ bá yí dá sí nínú ọ̀rọ̀ yìí opinion tèmi máa yàtọ̀ díẹ̀. Naam. Solution sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin Muslim àti Christian ní Nàìjíríà yìí nǹkan tẹ́mi ò bó lè suggestion mi tí gọ́ọ̀mẹ̀ bá lè separate religion. Kọ́ igi ni. Hello. Ọ̀sìn lọ. N fẹ́ gbọ́ suggestion wọn ẹni. Hello. Ẹni tó gbọ́dọ̀ France máa ń gbọ́dọ̀ láti France o. N fẹ́ gbọ́ suggestion ẹni. Ọ̀gẹ́nẹ́ sọ ti wá ní. Ilé ti zẹ́tì ẹranko wà ní. Ìyá kan wà á kàn lọ ni. Hello. Salaam alaikum. Wàá sọ láti la Okay. Mi suggestion tèmi ni pé tí gọ́ọ̀mẹ̀ntì bá lè separate religions kúrò nínú politics kúrò nínú gọ́ọ̀mẹ̀ntì kí religion dá wà lọ́tọ̀ kí gọ́ọ̀mẹ̀ntì dá kó máa pàṣẹ fún lọ́tọ̀ kó má ṣe pé gbogbo àṣẹ tó máa pa á máa affect ẹnìkan àbí kò ní affect ẹnìkan tó bá ti separate méjì ẹni gọ́ọ̀mẹ̀ntì gbọ́n tọrọ láti ṣe anything láti decide pé nǹkan báyìí ni mo fẹ́ nǹkan báyìí ni mo fẹ́. So o lè solution ta ni.
ṣe rí ó lè solution ta ní nìyẹn. bó ṣe wà náà nìyẹn bó ṣe wà kò nìyẹn sí bẹ́ẹ̀ because ìdájọ́ tó máa dá politics tẹ́ à ń lò Nàìjíríà ok nísìnyí kan pé ok o Kristẹni a ní ẹ̀tọ́ sí kan báyìí Muslim a ní ẹ̀tọ́ tí Kristẹni bá ní irọ́ àfẹ́ Muslim náà àfẹ́ but iye kò ní sí bẹ́ẹ̀ tó bá ti lè yà àwọn méjì lọ́tọ̀ọ̀tọ̀ sọ pé London government anything government kò sí bóyá ẹnìkan ló ní priority ju ẹnìkan lọ. bẹ́ẹ̀ náà ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ṣe rí influence orí bẹ́ẹ̀ Nàìjíríà wọn ló bẹ́ẹ̀. no ṣe rí ìyẹn máa le díẹ̀ ṣe rí influence náà máa ń lò man no man ẹ̀yẹ wò ó sì tẹ́ bá lọ sí station kó police station ẹ máa bá church ẹ máa bá mosque kódà gbogbo àwọn secretariat ẹ máa bá mosque ẹ máa bá church sọmọ ẹ ń ṣe gbogbo nìyẹn but ibi tó kù sí ni pé àwọn náà wà in power ṣé gbogbo àwọn Buhari wà lókè nǹkan kan irọ́ ló wà ń bẹ̀ tó wọ́n lẹ́nu rárá wọ́n lẹ́nu tó bá lẹ́nu ní ibi tí mùsùlùmí Nàìjíríà dé yìí ṣé ó ṣe ká tó wà ní. ibi tí wà. ètè náà ń lò fún wa náà àwọn kan wà lókè ní àwúlò lókè ṣé Tinubu ò jẹ gómìnà Lagos State rí ni kò fẹ́ sí ṣé náà bàbá kristian kan tó wà ń bẹ̀ ṣé ní tí ọlọ́mọ alọ́rẹ̀ mi Tinubu wà láì ọ̀rọ̀ tí ìyàwó èèyàn lẹ́kọ̀ọ́ yìí ṣé rí plan ni christian fẹ́ kó ó dá dúró ni bọ̀ tó ní pé Tinubu ló ń pàṣẹ Èkó náà ṣe lè gbé ní level tí wọ́n fẹ́ kò tí ì lè yé yín ọlọ́yìn Tinubu dàgbà kó dògbò kó kú ẹ̀ mọ tí mò ń sọ ẹ gbogbo wàhálà tó wà lẹ́kọ̀ọ́ yìí sọ òun ló suppress ẹ̀ kí ni ó ní plan gan gidi ẹ wọ́n state míì tí ò ń ṣe pé muslim ló rúlu bẹ̀ ẹ wo bó ṣe máa rìn náà ẹ lọ sókùn state nílẹ̀ lẹ́ńbí ṣe bá aṣọ ọ́fíìsì kan fún yín gbà yẹn tí yẹn gbé sọ́fíìsì ìjọba jesus lọ sí inú ọ́fíìsì gàdàgbà sínú ọ́fíìsì ìjọba táǹfẹ́ mu nobody bọ̀yẹ́ lè ṣe ìlẹ́kùn wọn bí ó tọ̀hún dà amarojú ọ̀gbẹ́ni gbé kíni kó lọ ọ́fíìsì gbogbo ẹ̀wọ̀ ti christian gbẹ́gbẹ́ lọ́rọ̀ tó gbèsè kan á gbogbo á gbé síbẹ̀ pé gàdàgbà jésù lolúwa nú ọ́fíìsì ká máa kà yẹn bóyá ọlọ́gbìn nìkan fún wa ẹ̀ńtà rédíò Lagos wàhálà kan ń bọ̀ o ẹgbẹ́ mọ́ tẹ́ni mọ́ bọ̀bọ̀ Tọ́pẹ́ tó máa ń bá kiri ṣe kókó oníwèé láràárọ̀ Tèmítọ́pẹ́ Àrẹ̀mú ló ń jẹ́ òun àti Ògbóngé kábíyèsí olúlọ́lá wà tó bá ti bẹ̀rẹ̀ kókó oníwèé kiri kan gbá wọn kodò ó máa fi bible verse kan lẹ̀ tó máa fẹ́ parí tó máa fẹ́ bẹ̀rẹ̀ tó máa kọ́ tó lọ gbé wálé pé kókó onúwèé ìfẹsọ̀wápọ̀ kì í gbèdé o àbí ìyẹn ti ẹ̀kọ́ ti rédíò Lagos ìyá fẹsọ̀ ìfẹsọ̀wápọ̀ kò rédíò Lagos gangan tó máa ń kọ èmi fẹ́ gbogbo máa ń kọrin yẹn rédíò Lagos alẹ́rọ àmì títí tiwantiwa kọ́ tó gbẹ̀rẹ̀ pé máa ń pọ̀ ló pé ó la ìkíní kan ó já inú ìwé ìròyìn ìkíní kan gbàǹkodò kan tó wá lọ gbé polówó wá ó máa ju bible verse kan lé ó ti parí John 5:30 ó máa gbé wá ó sunkún ó máa gbé wá wọn ní bible ló kóòtù wọ́n máa fi ààyè ẹ̀ lẹ̀ kódà ó lè fà míì tó máa tó bí 10 wordings ó máa sọ tán kan tó stop ẹ̀ tó yẹ pé muslim kan ló káyà kùránì báyẹn wọ́n ti pariwo àwọn ọ̀nà máa stop ẹ̀ ànígbà irọ́ ànígbà ẹgbẹ́ tó pariwo ẹ̀rí ẹ máa ṣọ́ kókó níwèrè lẹ́gbẹ̀rẹ̀ láàárọ̀ tó máa ti bẹ̀rẹ̀ kọ́ tó bẹ̀rẹ̀ kókó gangan tó máa kọ́ sọ àwọn ìtàn kan máa ń kà àwọn ọ̀rọ̀ tó máa kọ́ sọ tó máa fi headline kọ́ ẹ má wọrí against Tuesday máa record ẹ̀ wá máa play ẹ̀ wá rí tí mo sọ máa play ẹ̀ rí bí tó bá ń sọ̀rọ̀ gangan máa play ẹ̀ wá máa play ẹ̀ fún yẹn rí bóyá máa sọ every day ni o tó yẹ kó òun ló fẹ́ so tó yẹ kó òun kọ́ ló fẹ́ wà lórí kókó níwèé ìròyìn ẹ̀ ní gbọ́ láíláí máa play ẹ̀ fún yín máa record ẹ̀ tọ̀ ọ̀la máa record ẹ̀ fún yín tó yẹ máa ń gbọ́ mo lè máa ń sọ bá verse kan wá ṣáá ni
tó wáyé Muslim kan ló ń ṣerú ẹ̀ wà láì wá sí sùn ẹ̀ àwọn kọ́ni kó stop ṣé Christian ló ń lé Lagos ni ṣe bí state lónìí ẹ máa gbọ́ báìbù láì kó máa preach láàárọ̀ á preach báìbù ẹ̀ ọkọ̀ ṣáà ni àjọ alẹ́ nu ẹ̀ ẹ̀yin onígbà náà nígbà ẹni jẹ́ ọmọ iláíláí àjọ lẹ́tọ̀ kan náà ni náà ẹ ló ta ló máa bẹ̀ Assalamu alaikum hello obìnrin jàre mo sáré rántí ọ̀rọ̀ yẹn ni. Assalamu alaikum. wàá sọ láti ọ̀tá lọ́gbẹ̀ẹ́ láti wo. Taofik ni láti Èjìgbò. náà. Èjìgbò tètè ń bí yìí ni. ok. Assalamu alaikum sir. wàá sọ láti ọ̀tá. ẹ kò kó lè da ọlọ́run àdúró sí i. ọlọ́run àti bàbá Muslim dúró. dúrádúrà ló kàn. ṣe rí aburú àwọn pípò yìí in fact systematically tó fi ń ṣe ó ti wá lé sí lójoojúmọ́. àkọ́bí mi sí tó ń lọ GSS2 ló ṣèdè a máa ń san over 200,000 per term. náà kó tó wọ school yẹn ó máa ń kírun lé mẹ́mọ̀ mi ò fi bẹ́ẹ̀ gbélé àwọn àti àwọn náà wà lé ẹnu tí mo wà lé nǹkan wá lójú pé kò tẹ̀fẹ́ kírun mọ́ rárá. bọ̀kọ̀ wá bí ká kí ló ń ṣẹlẹ̀ náà ẹ mọ bí tábùrú wọn dé ó náà sọ fún òun sì gbọdọ̀ dọ́kọ́ díẹ̀ máa sọ̀nà kan máa gbàdúrà ọ̀nà míì wà tí àwọn lè fi gbàdúrà. ẹ wo tó fi brain wash ẹ o lẹ́yìn tó ti bá fà tó gbà ọwọ́ níye pé ẹni náà nípìnmù da ọ̀pọ̀ bá pọ̀nà ní ìgbàdúrà. wọ́n ló bọ̀ fẹ́ nílé fún mi ó ní ẹ kò mí nà ó kò mí nà ó ṣé ó ní wọ́n sọ fún ọ̀gbọ̀n tó kọ́ ohun olú fámìlì wa tí kò ní rí christian bẹ̀rẹ̀ ara dáńgbé christian náà da. ìfà ó kọ́ ọ̀hún rẹ̀ nígbà lábàkọ́ bá pẹ̀lú ẹgbẹ́ tó ń gbé wàhánà láì pẹ̀lú ẹgbẹ́ kí n fọ́ àti ìdílé nígbà táwọn kékeré ń tiẹ̀ inú kí nílá kẹfẹ́ náà ti ṣẹlẹ̀ yìí nígbà táwọn kékeré fẹ́ sọ ọmọ yẹn tó máa lọ sí tó bá dé ó sì máa complain fún Muhammed tcg Muhammed lamu Muhammed wọn lọ́wọ́ yìí sọ fún Muhammed lamu ó wá ní ẹgbẹ́ táwọn bá ti wà ń break time pé kí táwọn máa ní káwọn dúdú pé káwọn pray pé Jesus bring comfort ẹ̀yin muslim ẹ̀ pray Muhammed bring comfort ó láwọn ọmọ kékeré Christian yẹn disease máa déwájú yẹn àwọn máa gbàdúrà Muhammed ò ní mú kankan wá mọ́tẹ̀ máa ní dandan káwọn dìjú tọ́jú ìrìn wá sọ fún wọn pé no muslim don close eye pé torí òun dìjú ni Muhammed ṣe mú nǹkan wá wípé tóun bá lajú Muhammed máa mú nǹkan wá. ó wá ní òun wá lajú ìkọ́nà tẹ́ kọ́ abóhun ó kọ̀ wá sájú òun ìmí mú open your eye ó ní kíní kan ó jà ń bójú òun ò jáde ọmọ ẹni ọjọ́ ó ti dàgbà náà ní primary five nígbà yẹn ó ní ẹ̀kọ́ náà kọ̀ fẹ́ fi biscuit wá nínú don't put biscuit you are not part of Muhammed himself will come. ní ìgbà mẹ́jọ wọn bá tún pé onírọ́ ni wọ́n pé òun ló fi biscuit síwájú àwọn tó kù náà Ọlọ́run ṣàánú ẹni abúlé àwọn fífi yẹn pọ̀ níbi tó ẹbí tó Yorùbá fúra wọn tó máa ti ṣe fún yàn ìfọ ọ̀nà àti ìdìbò tó fúra pé àbúrò bá mi jà tó ń ṣàánú ẹ pé ètò náà. àwọn ènìyàn ṣeun ẹni tí mo sọ ṣẹ́yìn tí rédíò Lagos yẹn a gbọ́dọ̀ petition station yẹn sẹ́yìn wọ́n gbọ́dọ̀ stop ẹ̀ kó má kẹ́ bá fún wa mọ́ kò ní kóòtù o agan sọ phrase yẹn ní ó parí John Matthew 26:47 ó parí ó sọ ní wọ́n á lè bẹ̀rẹ̀ kan mi màá record ẹ̀ lọ́la màá play ẹ̀ fún yẹn ẹ gbọ́ kí ló dé àjọ nílùú ni náà àjọ nílùú ni ẹ̀yin ò lè gbà á wàláhì ẹ lè gbà á a lè máa stop ẹ̀yin náà torí tẹ́ lè gbà lè fi ń lọ wà àjọ nílùú Lagos ni kò ń ṣe ti Christian Muslim Christian lójó ní ìjọba ló ní sọ àjọ ní ni ẹ lè máa lo ẹ̀sìn tí yín lórí nílùú Lagos lọ́fẹ̀ẹ́ kò pọ́ síbẹ̀ lọ́sánwó yín wà ló sàn án ta ló ń gbé láti bo. ìyá adéyẹmí ìpààyè mi láti Maryland. naam ṣé dáadáa ni. àdúgbò lọ́dọ̀ náà ẹkùnjọ́ mẹ́ta jazakumullahu khairan ẹkùnṣẹ́ ẹ wo ẹni nípa ọ̀rọ̀ àwọn Kristẹni àti Mùsùlùmí ó lágbára ju bá ṣe rò náà. wàláhì kò sí rọ́bẹ̀. kẹrí kó tó di pé wọ́n gbé irú ìgbésẹ̀ tó gbé yẹn wọ́n ti jọ ń plan kẹrí àwọn kankan wà tó ń bá mi ló jẹ́ pé àbòsí ti pọ̀ jù ní ọ̀dọ̀ àwọn Christianity. ṣé ẹ rántí ilẹ̀ Yíbò
tí gọ́ọ̀mù wọn sọ yìí pé Christian country níbi nígbà tó ń sọ̀rọ̀ mọ́sálásí. Rivers State ni. ṣé ọmọ pé sọ́ngbà ẹgbẹ́ tó bá jẹ́ pé Haúsá ló sọ pé this is a Muslim kìíní kan wọ́n á gbé wọn á dá gbogbo ẹ̀ ní. in fact Adébóyè ó sọ̀rọ̀ pa bàbá yẹn tó congratulate ẹ̀. àwọn wà ń bẹ ipò òun rí kékeré ẹ wọ́n gbogbo nǹkan tó ń ṣe o. chosen. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó sọ̀rọ̀ nígbà yẹn o a sọ̀rọ̀ adákẹ́ ni o nígbà tó wá di ṣẹ́rí ẹjẹ́ ń sọ example kan nígbà tí mo wà ní kìíní tí ọmọ mi wà ní school tí ọmọ mi wà lọ sí school wọ́n á wá ní pé kan wá pray wọ́n fẹ́ sample opinion wọn ọmọ mi wá lóhùn bọ̀bọ̀ ṣe ń gbàdúrà ní christian pé muslim ní ọmọ ìṣúra gbà wọ́n ní kó má gbà bẹ́ẹ̀ tó báyìí láwọn ṣe wọ́n gbà yẹn wá ní láyé tí má ti wá délé ọmọ yẹn wá ṣàlàyé fún mi a ní pé tó bá ti dé bẹ́ẹ̀ kó sọ fún wọn wípé ìgbóhùn ṣe máa gbàdúrà wọ́n wá ní kó gbàdúrà ọjọ́ yẹn ọmọ yẹn wá gbàdúrà wọ́n mọ orúkọ ẹ o láti jẹ́ ẹ̀lọ́sìn pè ní Mohammed wọn àdàjẹ́ kó gbàdúrà mọ́ wọ́n wá fi tipátipá kọ ní CRK tí mo ṣe dọ́bà ìmùkàn lọ bẹ̀ ní pé irú kí ló fẹ́ fa gbọ́dọ̀bìṣì yẹn ó sọ pé mo withdraw ẹ̀ kúrò bẹ̀. ṣe rí àwọn nǹkan tó yẹ ká ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kí àwa mùsùlùmí ká tètè gbọ́n ká ní ṣe rí ó jẹ́ kó ní strategic place ẹ̀ kó ní northern primary school sí torí pé gbogbo ọ̀nà tó fi change gbogbo àwọn ọmọ wa lélẹ̀. ṣe àwọn kan wà tó jẹ́ mùsùlùmí ká máa ń pè wọ́n lọ́lọ́bẹ̀ yọ wọn kákún. wọ́n bá jẹ́ lọ sí wọn kákún bàtà wọn gan òkírun. tó bá wọn lọ sí lọ́wọ́ pọ̀ máa wọ òkírun mọ́ ọmọ máa fi di gbogbo nǹkan mọ́ wọn lọ́wọ́. ẹjọ́ understand so àwọn nǹkan tó yẹ ká wo nìyẹn sà àwọn èèyàn lóríṣiríṣi wọn ká nǹkan kó àṣẹ Christianity wọ́n ní plan gbọ́dọ̀ fún wa àwọn mùsùlùmí la lọ́kàn ayọ̀ sí àárò so àsìkò lè lé ètò ẹ̀ka wa náà stand firm lórí gbogbo ẹ̀ àjọ máa ká àjọ fà á kí ló ṣẹlẹ̀ sí public school tó máa ní kó má lè lo nǹkan tó wù wọ́n ṣáàṣẹ bá rántí ń gbà yẹn nígbà tá à ń lọ school tó jẹ́ government school Christian ló máa ń gbàdúrà 3 times in a week. 3 times ìkẹ́ àbí 4 times Monday, Tuesday, Wednesday, Thursday, Friday nìkan máa ń ṣàdúrà Friday nìkan máa ń wà. wọ́n wá ní Thursday ní Friday. Friday nìkan gbà tó yà la jà sí. Fún Thursday. gbà tó yà wá jà sí. bẹ́ẹ̀ni fún Thursday. àwa mú another day mọ́. ṣẹ́jọ́ understand. Naam. so gbogbo àwọn ọkọ̀ bẹ́ẹ̀ ó ní agbára wáyé bára fún yín o agbára ńlá ni o ká tètè ká wá ìṣọ̀fọ̀ ìjáàbù yìí ló tún àwọn àṣírí kọ̀ọ̀kan o. ọlọ́wà wà pẹ̀lú wa o torí ẹ̀rọ Amẹ́ríkà bá wà ní kí ló kọ̀yàn pẹ̀lú ẹni tó lò dá abẹ́ nìkan kékeré kan. àbí ṣe bí president Tanzania ló lò jáàbù ẹ̀ wọ́n kò sí oyinbo yẹ́dọ̀ tí wọ́n ṣáà ní. nǹkan tó ṣẹlẹ̀ ń bàdàn recently tó jẹ́ káwọn ilé náà ní opportunity àti ṣerú ẹ̀ o. yes of course yeah. tó bá dé yunifásitì ń gbà míì wọn ò ní jẹ́ káwọn èèyàn lè jáàbù yunifásitì náà mọ́ o. wọn nígbà o. kẹ́ẹ̀dọ́ àsìkò yìí ló yẹ ká wò pé àwọn náà mọ̀ tó yẹ káwọn borí ó kì í ló bá fẹ́ gbàdúrà tó máa ní káwọn fẹ́ borí. wọ́n ní wọ́n ní ẹ fi nǹkan sórí. wọ́n ní ẹ fi nǹkan sórí wọ́n fẹ́ gbàdúrà fi nǹkan sórí. ẹ mọ̀ yí pé kí ni nǹkan tó fi ń dá mùsùlùmí yàtọ̀ sí Christianity. ṣé bí tó bá rí ọmọ mùsùlùmí tó bẹ̀ sọ́wọ́n mùsùlùmí lè. dáadáa. kí wàá ló lé ń bẹ̀ gbàtọ̀ tí ọmọ mùsùlùmí sọ pé mùsùlùmí lè ní o èmi ṣe Christian. òye wa o. kí ló wà ń bẹ̀. ọlọ́wà pẹ̀lú wa o ẹwà àsìkò nílé bí ẹ̀ka ẹ̀sìn mọ́ bí tí ń lọ o ọlọ́wà pẹ̀lú wa jàdákùn náà báyìí àdẹ́kù balẹ̀. ẹ ṣeun. ká máa lọ ẹ̀ ó yá. now a máa fèyí ṣe lọ oníyanṣẹ́ ọlọ́gà ṣe gbẹ̀ntẹ́ bá a jẹ́ náà ẹ kó àìbínú ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run Islam kò sì ní dàrú àjọjà fẹ́tọ̀ wa ni kò lè ní ṣogun mọ́ àjọfẹnu jà ní báàní gbẹ̀tọ̀ wa irọ́ lẹ́pà ẹ̀ lè jẹ́ ọmọ iláíláí tí ló dé Lagos yẹn a máa stọ́ọ̀pù ẹ̀ sẹ́ẹ̀ a gbọ́dọ̀ stọ́ọ̀pù ẹ̀ àwọn yóò fura sí ni pèmí sọ ẹ̀kúṣẹ́ tèmi ni èmi ò jà fún rògbòn ìyìn sì jà fún ìkòtò kan bá jẹ kòtò jẹ ẹ̀sìn lèmi jà fún bẹ́ẹ̀ tó wà rẹ̀ a gbọ́dọ̀ jà fún so inshallah mo bá yọ sátọ̀dẹ̀ pẹ̀lú ògbọ́n ọmọ ìsọ̀lẹ̀ kan tí bá lè dèrè láti award tí àwọn Nigerian Vogue media tó fẹ́ fún mi gbàgbé FVNC wọ́n wà ní ibi tó máa ti ṣe program yẹn Nigerian Vogue Media Press Center ní Ilesha Road ní after Crownfield Hotel Ilesha Road
láfta Crownfield Hotel a máa turn right Òṣogbo Ọ̀ṣun state ibẹ̀ ni aago 10 àárọ̀ ni a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn wọ́n fẹ́ fún mi ní award ni àwọn Nigerian Vogue Media and Journalism Center àwọn fẹ́ fún mi ní award strictly by invitation ni o bẹ́ẹ̀ má wọrí ètò ọkọ̀ afẹ́mi 10 ni IBM fine gan máa ṣe kíní kan mo ní scam printing machine máa fi print yẹ. àwọn ọ̀daràn táwọn ṣe mọ̀ ṣé àwọn ọ̀daràn tán ṣe mọ̀ ni. mi gbọ́ orí ni. ṣé àwọn ọ̀daràn mọ̀ ni. tẹ bá print ẹ̀ tó fẹ́ jáde ní ṣáìṣáì. èèmọ̀ gbóyàn wà á jẹ́ kí wọ́n lé mọ̀ fún ẹ̀ wà á sáyẹ̀nsì ẹ̀yìn lórí pé fẹ́ gbà ọdún ìṣẹ́jú mélòó. bá wọlé kòkò ẹ. ẹ ń polówó àwọ̀dù ẹ ń polówó àwọ̀dù wípé àgbẹ̀ ń lọ́mọ́ káyì. mo léyìn wọ́n dá mi mọ̀ nìyẹn ṣé oúnjẹ ló dá mi mọ̀ nìyẹn àwọn ọ̀ṣun dá mi mọ̀ Tinubu dá mi mọ̀ gbogbo ọ̀ṣun jẹ́ náà dá mi mọ̀ kí tẹ́bi ṣeré ẹjọ́ o gbèmí lẹ̀ o náà àwọn àgbẹ̀ yìí ṣe lọ. mẹ́wàá péré náà lẹ́ wọlé ìkòsí tó kọ̀ ẹ̀ máa kọ́ tí wọ́n bá ti mú kan tí wàá sí mú kan. ìkan ẹ̀fẹ́ méjèèjì. lórí gẹ́ni fọ́tọ́kọ́bì lẹ́fọ́ àìrọ̀ wà àti ìṣe ṣùgbọ́n mi ká o bismillahir rahmanir rahim ẹ bá mú fọ́tọ́kọ́bì. owó kiri ìjọ àwọn àgbẹ̀ ṣe lọ lọ́jọ́ tí ìdáwọ̀ pàdé lórí ètò pẹ̀lú òkú ọlọ́run à ń ṣe Yorùbá Wednesday à ń ṣe yìí tọ́lọ́ bá yẹ ká ètè níjọ́ Saturday a máa ṣètò tọ́wọ́ ètèdè òdìjọ́ Tuesday ní inshallah. orí Tuesday tó máa tẹ̀lé yẹn ló máa jẹ́ afam barak ọmọ wa sọ yọ first Tuesday in April nìyẹn ọlọ́gbọ́sọ àtayọ anu rọ̀bíkà rọ̀bí zazama ẹ̀sìn fún alẹ́kú ìwà Ramadan o àwọn gbalẹ̀mọ́ ọlọ́run kí ó bá aláyé kó bá aláyé tó dáa lọ́la haúlà wọ́lá wọ́tẹ́ ìlàbí lọ́la rí àwọn àbẹ̀ ṣe lọ subhana rabbika ayẹyẹ wa tẹwà sí ibi wẹ́ẹ̀dì ẹnjìnà abdulateef hassani mojó dáadáa àwọn ẹ̀ṣọ́ mojó dáadáa mojó dáadáa dáadáa níwájú eléré ni lọ́jọ́ lè fẹ́ gbọ́ níwájú mistura mojó dáadáa èmi success mojó àwọn àbẹ̀ ṣe lọ jàre ọlọ́run tó bá fàlùbágà sí ó sì ọ̀dà àtàrà pé wọ́n táwọn fẹ́ yó ọ̀run ṣe nírọ̀rùn ọ̀la subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin ramadan kareem. Bàbá ọkọ mi. Ṣé ẹ rí i pé ìfọkànbalẹ̀ àti ààbò inú ọkọ̀ kún fáyà kún ní ṣàlà kọjá bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni o, bọ̀gìnì làwọn ọkọ̀ wọn tuntun tó yẹ ń kéhe nínú ẹ̀ àfi bí ìgbò jẹ́ pé bàálù mọ́ wọ̀. Nílé iṣẹ́ kún fáyà kún Inshallah Motors ọmọlúàbí ni àwọn dírẹ́bà wọn kì í sáré àsápajúdé. Kódà ẹ̀rọ tó ń fi òtélé eré sísá speed limiters wà nínú àwọn ọkọ̀ wọn. Wọ́n tún bá ní gba ẹrù messages and parcel lọ síbikíbi láì sí fòyà. Kún fáyà kún Inshallah Motors ní àwọn ọkọ̀ tó ní Àbújá, Èkó, Kano, Ìlọrin, Benin, Minna, Ọ̀fà, Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lọ sórí www.inshallahkunfayakun.com láti ṣe online booking. Olú ilé-iṣẹ́ wọn wà ní ABM Plaza, àdójúkọ Utaku Market nílùú Àbújá. Telephone 0814-546-3591 tàbí 0903-402-9526. November 30 ní gbogbo àwọn ọkọ̀ ilé-iṣẹ́ Kunfayakun Inshallah Motors ó bẹ̀rẹ̀ iṣẹ́. Kunfayakun Inshallah Motors, your comfort and security are power.